àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó máa là ó di dandan máa là máa ló ń tẹ́gbẹ́ mi ni o àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó. ẹ kú lé báyìí là kára lé o. ẹ kú rìn tẹ́ẹ̀rí yìí ńlá kéré ọ̀nà. ibi tá a ń lọ lénìí ò jìnnà àmọ́ ibi tá a fẹ́ yà ó pọ̀ díẹ̀. tí ìtẹ́sẹ̀ bodò rárá o ọ̀ní gbé àìtẹ́sẹ̀ bodò ṣáàkì gbèjẹ. à ń gbáradì fẹ́tò yìí lọ́wọ́ ní èrò tún kàn á lára pé àwọn tá a fẹ́ sọ̀rọ̀ wọn lórí ètò yìí wọ́n tún ti dá gbọ́n mi sí omi ò tó lẹ̀. ọ̀dọ̀ àwọn onítírélà àti àwọn dráìvà tírélà àwọn tó ní tírélà ọ̀dọ̀ wọn là ń lọ lónìí. àádẹ́ fi ẹsẹ̀ kan dé ọ̀dọ̀ state and local government chairman. bá a ṣe wá múra ètò lọ́wọ́lọ́wọ́ ní ìròyìn kàn wá lára wípé tírélà méjì àwọn méjèèjì gbára wọn dànù. mi ò wá ṣèbéèrè bóyá wọ́n jábọ́ sínú odò ìyẹn ìjú ní Adó-Odò Ọ̀tà local government ní òní 11/11/2021. ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí a ò kì í jókòó sójú kan wòrán egúngún o torí egúngún gan fúnra ẹ̀rù náà kì í dúró sójú kan pidán o kì í dúró sójú kan ṣeré. ìwọ olùgbọ́ mi lórí ètò yìí wọ́n ní o já ìtànà tó ń tàn eléyìí tó fresh tó dẹ̀ dáa kó o já eléyìí tó clean tó dẹ̀ nice wọ́n ní o má dúró de ọjọ́ ọ̀la. torí ọjọ́ ọ̀la tó rí yìí ó lè bá ọ ní ibi tó ti jókòó tẹ́tẹ́rẹ́.
ìwọ láàrin àwọn èèyàn funfun, àwọn èèyàn aláwọ̀ funfun. Wọ́n ní ìrìn àjò tí ẹ gba London, ìrìn àjò tí ẹ gba Amẹ́ríkà. Ó wá lọ jókòó tẹ̀tẹ̀rẹ̀. Ó lọ sọ ilé ológogoro di business center, ibi tán ti mú bí àwòsọ di business center. Ẹ̀yin ò mọ̀ pé ìsúnmọ́ra ẹni báyìí là ń mọ̀ ṣe ni ni. Ó ṣe rántí ilé rírẹ̀ tó ṣe. Tòótọ́ ni o, tòótọ́ ni o, tòótọ́ ni o. Wọ́n ní a máa ṣèlérí fún èèyàn ńgbà míì tí a sì múṣẹ. A sì lè ṣèlérí fún èèyàn ńgbà míì ká má múṣẹ. Bẹ́ẹ̀ èèyàn bá ṣèlérí fún ẹ, òun á mú ẹ lọ London, òun á mú ẹ lọ sí Amẹ́ríkà, tí ò bá wá múṣẹ ṣó o fẹ́ pàrọ̀ èèyàn báyìí ni. Ìwọ ò mọ tíró èèyàn báyìí náà ń fèsì àbí àdójúkọ tó ń dojúkọ òun náà níbi tó wà lọ́hùn-ún. Àtẹ́wọ́ lèmi àti ẹ bá la màmẹ́ tó kọ síbẹ̀. Àbí ìwọ mọ àkókò tán kọ ilà yìí sí ẹ lọ́wọ́ ni. Ṣé ìwọ ò mọ̀ pé alágbára kan wà tó ju chairman ẹ lọ ni? Tó ju bàbá tó ń gbé fún lọ, tó ń ṣe túálè fún. Alágbára tí èmi ń sọ yìí, bó o bá sùn tó bá ní o má jí mọ́, kí ló fẹ́ bá alágbára yìí fà? Alágbára tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí, tó o bá dìde tó bá ní o má lè rìn, kí ló fẹ́ bá alágbára yìí fà sẹ́? Alágbára tí èmi ń sọ yìí, tójú ẹ bá làálẹ̀ tó o bá fi rí nǹkan kan, kí ló fẹ́ bá alágbára yìí fà? Àbí alágbára tí èmi ń ròyìn yìí gbà tó o bá ń gbọ́ táwọn èèyàn ń sọ̀rọ̀ tẹnu ń jẹ wúyẹ́wúyẹ́ tí o lè sọ tiẹ̀, kí ló fẹ́ bá alágbára yìí fà? Àbí tí alágbára yìí bá ṣe ẹ́ ní ẹni tó ti ń rìn tẹ́lẹ̀ tí ò lè rìn mọ́, kí ló fẹ́ bá alágbára yìí fà? Ta ni alágbára tí èmi ń ròyìn ẹ̀? Ọlọ́run ọba Elédùmarè, ọba tó dá èmi, tó dá ìwọ, tó dá gbogbo àgbáńlá ayé, ìlèmí kí o. Òun náà lọba tó tó kí ọba tó tó wárí fún, ọba tó tó wárìrì fún. Ọba tó ní máa bẹ lọ́dọ̀, ọba tó ní má bẹ mọ́ lọ́dọ̀. Jah Jehovah lọba tèmi ń sọ. Ọlọ́run ọba Elédùmarè lọba tí èmi ń ké sí o. Yah Allah, ọba tí ò lórogún tí ò lọ́ba kan, ńlọba tí èmi ń sọ̀rọ̀ rẹ̀. A sọ pé ìwà ẹ ò dá, ìwà ẹ ò súnmọ́. A sọ pé ò ní human relation gidi. A ní ìwà ẹ kù díẹ̀ káàtó láàrin ẹgbẹ́ àti láwùjọ. Oníwọ́ bírèkì heart ẹ dípò wọ̀rí disappointment. Máa sọ fún gbogbo àwọn tèmi pé ìwé tá à ń kà yìí kò determine àṣeyọrí o. Kò determine pé ìwé tó kà ló máa jẹ́ olówó lọ́wọ́, ló máa jẹ́ òjé èèyàn. Àti kọ́ mọ́ àwọn kan pé a kàn máa kàwé yìí ni, ó kàn máa kàwé yìí ni, ẹ ò ní fi ṣiṣẹ́ ṣe. Iṣẹ́ tó lọ kọ́ yẹn tó kọ́ rábaràbá tó tiẹ̀ serious ń bẹ̀, ó lè jóun náà ló padà ṣe tó fi níláárí.
kódà póun náà ni ó padà ṣe táwọn èèyàn ó fi mọ̀ ọ́n lẹ́ni tí ó tó bá rìn. tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni Táyé Oníyàkuyà rèé lẹ́gbẹ̀ẹ́ gọ́vnà Sanwó-Olú lẹ́kọ̀ọ́. bí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni Akeem Fẹ́ẹ̀tì rèé ẹ má jẹ́ a máa polówó àwọn èèyàn. pẹ̀lú position ní àti who is who tí wọ́n mọ̀ ní society mélòó ló ti ya fọ́tò pẹ̀lú gọ́vnà jẹ́ ò tiẹ̀ bá gọ́vnà ìlú kankan ya fọ́tò rí. Táyé Oníyàkuyà òun á gara pé fọ́tò èmi àti gọ́vnà lẹ̀ ń wò lórí ìkọ́ yẹn. ẹ̀bẹ̀ ni ẹ jẹ́ kí ẹ̀mí àti yín jọ máa bẹ̀ kí ọlọ́run ọba ọ̀gá ògo fi àlùbáríkà sí iṣẹ́ èmi àti ẹ̀yin. tó bá jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ nìwọ ẹ máa bẹ lọ́hùn àlùbáríkà. ó kì í ṣe. tó bá jẹ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ nìwọ má fi àlùbáríkà ṣeré o máa bẹ lọ́hùn àlùbáríkà kó o máa bẹ lọ́hùn kí ọlọ́run ó dúró tì ẹ́ kó sì fún ẹ ní ọ̀nà lẹ́yìn tí ó tọ́ tí ó fi ní àṣeyọrí. ẹ jẹ́ ń kí àwọn ẹni iwájú ẹ jẹ́ ń kí àwọn ará iwájú o. àwọn tán ní ká máa ṣe ìṣòwò pé kò ní séwu. màá kọ́kọ́ fi àǹfààní yìí kí bàbá mi Alhaji Moruf Adegboyega ọmọ ọ̀dọ̀ àgbàmúlẹ̀ tí gbẹ́nu rédíò owó yànmùyàn. ara bàbá àròyìn fún gbogbo orílẹ̀ ègbórè bọ́ba fẹ́rẹ̀ gbogbo ẹ̀gbá láàánú. màá máa fi àwọn náà kí ọ̀gá mi pàtàkì Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ tí ń rógbàmù lórí afẹ́fẹ́ àwọn náà ní a máa nìṣó pé kò ní séwu. wọ́n wá ní bá a bá ti ń lọ ká máa ṣe jẹ́jẹ́ ká má tẹ̀ wàdùwàdù. èmi olólùfẹ́ yín náà rèé o Kọ́láwọlé Àjàlá ló kọ tèmi èmi lára ọba mòdé ọmọ tagbáta ọmọ kọrọwọ ọmọ lẹ̀kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò má jà á kọmọdé ọba má pẹ̀yọ ká lè jọ máa péjú bọ kọrọwọ ní gbogbo ìgbà lọ́ba. bá a bá nílé ìyàwó di dandan ká ní ti bàbá èmi lọmọ lówó òdúró èmi lọmọ ajífẹgbèsèré èmi lọmọ ajíbọ́lá èmi lọmọ ajíbọ́sì ará ìwò kì í rọrọ àwí mẹ́nu kú òní tòwú. èmi a máa sọ pé tèmi di méjì lówù. bẹ́ẹ̀ bá dórílé òwò ẹ béèrè wò ilé baba ńlá bàbá mi nílé Abẹ́sẹ̀. bẹ́ẹ̀ bá dé òwò Abẹ́òkúta ilé Olúṣòmí nílé bàbá tó bí ń lọ́mọ. máa fi èyí kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí iṣẹ́ láàfíà mo bá gbogbo yín o. ẹ̀yin náà mọ̀ pé bá a bá ti ríra ẹni tó ṣe díẹ̀ kú ọjọ́ mẹ́ta náà lákìrá ẹni. àlàáfíà lọmọ yín wà o kò sí ní tó ṣe mí o. àní ayọ̀ síra wọn ká máa yọ̀ síra wọn ni o.
èmi júbà ẹ̀yin àgbààgbà lókè pẹ̀ mojúbà kọ́dá mojúta ṣẹ̀dá mojútọkùnrin mojútobìnrin mojúbà ọmọdé mojúbà àgbàlagbà bẹ́ẹ̀ ni mojúbà àwa tá a jọ dédé àwa tá a jẹjọ́ ìrọ̀ lórí iṣẹ́ tá à ń ṣe yìí. mo kí gbogbo ẹ̀yin àgbààgbà lẹ́nu iṣẹ́ yìí ẹ̀yin apọmọ tí ìjẹ́kẹsẹ̀ rẹ̀ wọlẹ̀. ẹ̀yin olólùfẹ́ wa lórí prógrámù yìí lórí ètò yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ máa bá mi share prógrámù yìí. ẹ máa bá mi share program yìí kó lè dé àwọn ibi tó yẹ kó dé o. tó tèmi fẹ́ dálé lórí gan pàápàá ẹ fẹ́ dálé àwọn tí ń wa ọkọ̀ àjàgbé truck and trailer drivers pẹ̀lú àwọn tó ní wọ́n. látara bẹ́ẹ̀ a fi ẹsẹ̀ kan dé Lagos State and Ogun State. ẹ bá wa ké sí gbogbo local government chairman ní ìlú méjèèjì yìí àti káàkiri ibi tátẹ́gùn ètò yìí bá fẹ́ dé. torí ó ti tó gẹ́ o eléyìí tá a lose àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí ó tó gẹ́ o. tá a lose àwọn èèyàn lórílẹ̀‐èdè yìí sọ́wọ́ àwọn trailer drivers ó ti tó gẹ́ o àsìkò tó tá a fẹ́ fòpin sí. torí accident tẹ́ ń wò yìí untimely death ló jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá tó ti sọ ẹ̀mí ẹ̀ nù. àwọn olólùfẹ́ wa ti ṣe kòńgẹ́ jàǹbá yìí látara àwọn trailer drivers pé òkè báyìí yẹn ni wọ́n ti ṣe kòńgẹ́ aburú lórí àwọn ìṣẹ̀lẹ̀ tá a mẹ́nubà yìí. ẹ̀yin náà sì mọ̀ pé nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ tó ti ń jẹ́ pé ó mú ẹ̀mí dání ó call for attention. National Bureau of Statistics wọ́n ní at least ó kéré jù ní ojúmọ́ kan àwọn èèyàn 15 wọ́n máa sọ ẹ̀mí wọn nù sínú jàǹbá ọkọ̀. wọ́n ní láàárín wákàtí 6 wípé àwọn èèyàn tó 4 wọ́n á sọ ẹ̀mí wọn nù. wọ́n wá ní pé láàárín oṣù kan àbí wọ́n ní láàárín oṣù kan àwọn tó 426 máa ń pàdánù ẹ̀mí wọn lórí pé accident ṣẹlẹ̀. kí ló
ló ṣẹlẹ̀ ọlọ́wọ́ bọ́tìnì ò ń tẹ̀ sọ́tún ò ń tẹ̀ sósì èmi lóde ò ẹ má ba ètò ìní yìí jẹ́ ẹjọ́ máa lọ bó ti yẹ kó máa lọ dọ̀ dákun dábọ̀ mo fẹ́ lo instrumental yẹn dáadáa mo fẹ́ gbádùn ẹ̀ àwọn onímọ̀ yìí wọ́n wá sọ pé ó kéré jù mọ́tò tó tó 20,000 wọ́n máa ń wọ condemn village ní àárín ọdún kan. nínú mọ́tò tó wọ bíi 11.854 million nínú àwọn mọ́tò yìí a máa sọ 20,000 ọkọ̀ nù sínú jàǹbá ọkọ̀. nínú àwọn jàǹbá ọkọ̀ yìí ó wá ṣeé ṣe kí mọ́tò yìí parẹ́ kó jẹ́ pé a ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàní ká tó yọ àwọn tó wà nínú ọkọ̀ yìí jáde. torí tí wọ́n bá fi sọ pé 20,000 mọ́tò máa ń wọ condemn village kò lè rìn títì mọ́ èmi àti yín ti mọ ohun tó ṣẹlẹ̀ sírò àwọn mọ́tò yìí. kò séèyàn tí ó survive nínú ọkọ̀ yìí ẹ má jà parọ́ tọra wa jẹ. ní ọdún 2020 wọ́n ní 1,229 accidents ló ṣẹlẹ̀ tí àwọn 4,918 sì pàdánù ẹ̀mí wọn. ní January 2 the Emir of Daura Alhaji Umar Farouk younger brother Abdullahi one Umar and two of his friends died in motor accident along Kaduna Jaura Road eléyìí nílẹ̀ Haúsá lọ́ọ̀ nìyẹn. January 2 yìí bákan náà 2021 Chief of Protocol to Governor Rotimi Akeredolu of Ondo State Tosin Ogunbodele and his driver died in auto crash along Ilesha-Apure road. láwọn tá a lè mú nìyẹn o. ẹ jẹ́ ká wá mú wá sọ́dọ̀ àwọn onítírélà tá a torí ẹ̀ fẹ́ ṣe ètò yìí gangan. jàǹbá tó ti lọ́wọ́ tírélà àti truck driver nínú ní ọdún 2018. wọ́n ní Nigeria lost 339 billion naira to trailer accidents according to statistics. The total number of 650 trailer and tanker involved nínú crash ní 2018. ẹ̀yin náà mọ̀ pé tí tírélà bá gbá tírélà tí tírélà bá gbá mọ́tò tí mọ́tò bá gbá tírélà ọ̀run lẹ̀rọ̀. àfi eléyìí tó bá mọ níwọ̀nba. mọ níwọ̀nba yẹn náà ò ní kéèyàn má ṣèṣe o. ẹ̀yin ò mórúkọ tó ń pe tírélà ní Olúṣẹ́gun. tó bá kọlu èèyàn ó máa ṣẹ́ gbogbo egun tá à ń wí yìí náà ni. mélòó la fẹ́ kà nú accident yìí a cover up àwọn figure a cover figure. tá a bá ní a máa dákọ̀ ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan á waste àkókò tó pọ̀.
ká mú níwọ̀nba àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó involve trailer. Container fall off trailer kill 3 in Ojuelegba, Lagos, September 2015 nìyẹn. Midnight accident involving trailer kill 2 in Kaduna 20 December 2019 nìyẹn. Àmúwá díẹ̀ ní ká lè máa refresh brain wa. 21 puppies other die as school bus trailer collide in Enugu. School bus trailer collide in Enugu. Àwọn ìwé tó ń lọ léèwé àti bọ́ọ̀sì wọn àti trailer wọn collide. Àwọn ọmọ 21 yìí sọ ẹ̀mí wọn nù. Àwọn ọjọ́ ọ̀la, àwọn ọjọ́ iwájú, wọ́n sọ ẹ̀mí wọn nù látara trailer àti mọ́tò wọn gbára wọn. Trailer crushes 3 to death in Ogun 27th of March 2021 nìyẹn. Mo ń try láti fast forward ẹ̀ wá síwájú ni o. Trailer crushes man in Ilorin 7 days ago nìyẹn. 19 dead, 34 injured as trailer crushes along Kaduna-Abuja Express Road ní March 2021 nílé yìí. Trailer crushes 3 people to death in Ibadan. 17 died in Niger trailer collusion eléyìí náà ṣẹlẹ̀ ní 2021. Uh, 30 died as speeding trailer tumbled down Lagos Ibadan expressway lélẹ́yìí ti ṣẹlẹ̀. Trailer loses control, crushes vehicle at Aba. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí Nàìjíríà wá ń bì ló ti ṣẹlẹ̀, kò ń ṣe pé ibòmíì ló ti ṣẹlẹ̀ o. Wọ́n ní accident yìí tó ń stagger. Incidence of fatal road accident in Nigeria is staggering, staggered, and the total number of 19,767 persons killed in such crises involving tanker and trailer in the year 2006 to year 2014. Ẹ̀yin náà ẹ wo figure yìí. Wọ́n ní láàárín 2006 àti 2014. Àwọn 19,767 ló sọ ẹ̀mí wọn nù nìkan sí jàǹbá trailer. Kí Ọlọ́run má ṣe èmi àti ẹ̀yin ní olówó tí ń fowó ra ikú. Kò sí ẹ̀dá tó máa lóun fẹ́ dá business kan lẹ̀ kóun máa fi pa èèyàn. Kò
kò sẹ́ni tó máa ní business tí mo fẹ́ dálẹ̀ yìí mo fẹ́ máa fi gbẹ̀mí èèyàn ní mo tútù sọ. tá a bá wá ní ká wò ó kí ni àwọn nǹkan tí àwọn tó ní business yìí òwò yìí kí ni wọ́n ń ṣe láti dẹ́kun àwọn tí ń ṣẹlẹ̀ wọ̀nyí. ẹ̀yin ò ṣe bíra yín léèrè nígbà tẹ́ ẹ fẹ́ ra tírélà àbí gbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní lo tírélà yìí pé ọdún mélòó tiẹ̀ ní tírélà tí mo lágbájá bá mi ń wà ti lò. kẹ́ ẹ dẹ̀ máa béèrè lọ́kàn ara yín pé àwọn nǹkan wo ni mò ń ṣe tí mo fi ń maintain tírélà yìí. báwo ni ẹ̀yin ṣe ń ṣe ìtọ́jú àwọn tírélà wọ̀nyí sí o. ṣé kò kì í ṣe pé manage trailer yìí lọ sí trip tó fẹ́ lọ yìí tó bá dé á wà ṣe ń tó report pé ó ń ṣe trailer yìí ṣé kì í ṣe pé bẹ́ẹ̀ lẹ́yìn ṣe ń ṣe. má wọrí manage trailer yìí lọ bó o bá dé máa pe mechanic tó máa wá bá wa wo mọ́tò yìí ṣé bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ṣe o. trailer kan mú wá fún ẹ̀yin ni ẹ̀yin náà kó sá ti mú wálé lẹ́yìn mọ̀. ta ni driver tí ẹ̀yin gbà pé kó máa bá yín wa trailer yìí. ṣé olórí pípé èèyàn kan lẹ́yìn gbà kó máa bá yín wa trailer yìí. àbí ọ̀mùtí ńlẹ̀ yín gbà kó máa bá yín wà tírélà. àwọn tí ẹ̀yin gbà pé kó máa bá yín wà tírélà yìí how often lẹ máa ń train ní wọn? How often do you train them? Ask yourself, my boss, how often do you train them? Who is it that is maintaining your trailer for you? These are the problems. These are the causes. báwo lẹ ṣe ń san sálárì fún àwọn trailer driver yín àwọn tó ń bá yín ṣiṣẹ́ ṣé kì í ṣe pówó ẹ̀kọ́ owó àkàrà lẹ́yìn fún wọn. O lè sọ fún driver yìí pé màá tọ́jú ẹ tó bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹ màá tọ́jú ẹ màá fún ẹ lówó màá fún ẹ nílí màá fún ẹ ń tọ̀hún àwọn ìlérí wọ̀nyí tẹ̀ ń ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ mú ṣẹ. ṣáwọn àwọn trailer driver yìí ṣé tán bá kúrò lọ́dọ̀ yín ṣọ́tún ní benefit kan tán máa ń jẹ tó bá di pé wọn ò bá yín ṣiṣẹ́ mọ́. ẹ̀yin náà ẹ béèrè lọ́wọ́ ara yín as the owner pé ṣé inú driver tí ń bá mi ṣiṣẹ́ yìí tó ń bá mi wa trailer yìí ṣé inú ẹ̀ ń dùn? ṣé kò ń ṣe pé ó máa ń ronú di steering ní àbó máa ń kanra ṣé èèyàn kan tí máa ń kanra nílẹ̀ gbéṣẹ́ fún ni? àbí èèyàn kan tí ò lè gba ìwọ̀sí mọ́ra lẹ́ńtẹ́ gbéṣẹ́ fún? ṣé ẹni téèyàn ò lè bá sọ̀rọ̀ ni driver tẹ́ gbéṣẹ́ fún ìyá abẹ́ni téèyàn lè bá sọ̀rọ̀? sẹ́ni tá a lè bá sọ̀rọ̀ ní pé ọ̀gá ẹjọ́ ẹ fún wa lọ́nà kákan manova ká kọjá yín díẹ̀ ní ẹni tẹ́ ẹ gbéṣẹ́ fún yìí àbẹ́ni tó máa dúró sáàrin méjì ọ̀nà pé wọn ò bí bàbá ńlá ọkọ̀ kan rí tó máa overtake mi. ẹ̀yin di owner ẹ̀yin dà etí yín dà.
ẹ̀yin ní yáàdì kan àbí ẹ ní ààyè kan tí ẹ pèsè pé táwọn tírélà yín bá lọ tán bá bọ̀ ibẹ̀ yẹn ni wọ́n máa ń dé sí tán máa ń páàkì sí tá a mọ̀ sí trailer park. àbí ẹ̀yin kàn gbọ́ pé wọ́n ra tírélà ńlẹ̀ yín fi ra tírélà ní. tẹ́ ẹ wá sọ ojú títì ìjọba ojú títì tèmi àti ẹ̀yin tó yẹ kájọ máa gbà àti gbogbo ọ̀dà nàìjíríà àti gbogbo àwọn Nigerians tó kù kájọ máa access lẹ́wà mú tírélà yín lẹ́fi dí ọ̀nà pa. àwọn ibi tá a fẹ́ mẹ́nubà yìí làwọn ibi tá a mọ̀ pé tírélà máa ń sọ ojú ọ̀nà di páàkì wọn ni. tẹ́ ẹ bá lọ láti alákà lọ sí stadium títí tó fi dé àpápá. àwọn awakọ̀ tírélà ti sọ gbogbo àyè yìí di ibi tí wọ́n ń páàkì mọ́tò sí ìlú tó lọ́ba tó sì níjòyè. gbogbo orí overhead bridge yẹn tó yẹ kí mọ́tò máa lọ kán máa bọ̀ wọ́n ti mú léènì kan wọ́n ti sọ di trailer park wọn. bẹ́ẹ̀ ni tá a bá ní ká wọ̀ ọ́ láti Bágà lọ sí ìsàlẹ̀ yìí pé à ń lọ sí ọ̀nà Ìbàfò gbogbo ọ̀nà yẹn àwọn trailer wọ̀nyí wọ́n ti mú ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan wọ́n sọ di trailer park. ní ìlú tá a ti lọ́ba tá a ti ní ìjòyè tá a sì tún ní àwọn gọ́vnà tá a ní local government chairman tá a dẹ̀ ní àwọn agbófinró tó pọ̀ tí wọ́n ń ṣàkóso. ṣé kábíyèsí wa ò lè sọ̀rọ̀ mọ́ ni àbí wọn ò tiẹ̀ rí tó ń ṣẹlẹ̀ àbí wọn yìí fún wọn rìpọ́ọ̀tù ni. Governor monitoring team ẹ̀yin dà sẹ́yìn òye kì í rí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin road safety kí lẹ̀ ń ṣe iṣẹ́ ẹ̀yin rèé road safety. ẹ̀yin gọ́fìnà wa ibẹ̀ máa ń lọ developing country bẹ́ẹ̀ náà máa ń rí bó ṣe rí lọ́hùn-ún bá àti ẹ̀ ìdébẹ̀rí a máa ń wo American movie àárí bó ṣe ń maintain ọ̀nà wọn kò sí tírélà tó máa páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó máa tò bí àwọn ti Nàìjíríà wa yìí ṣe ń tò. àwọn ará ọ̀tọ̀ ìjọra ọlọ́pàá nǹkan tí àwọn náà ń fojú wì òun ni à ń sọ yìí. àwọn trailer driver ti sọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀nà wọ́n ti mú 1 lane nínú ọ̀nà tó jẹ́ pé 2 lane àbí 3 lane ni wọ́n ti mú 1 lane níbẹ̀. tí wọ́n sì sọ bẹ̀ di trailer park wọn. ẹ̀yin àjọ road safety ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa jí gìrì sí àwọn nǹkan tá à ń sọ yìí. ọlọ́pàá àti lasman ẹ má gbẹ̀yìn. ó kàn jẹ́ pé àwọn trailer driver yá àtàwọn ọlọ́pàá wọn ti di pàdí àtàwọn road safety wọn ti di pàdí envelope ń change ọwọ́ èmi ò rí omi ò dẹ̀ sọ bẹ́ẹ̀ o. tí ò bá ń ṣe bẹ́ẹ̀ ni àwọn tọ́rọ̀ kàn yìí àwọn èèyàn tá a dákọ̀ wọn yìí àwọn ọlọ́pàá road safety ó yẹ kán ṣiṣẹ́ wọn bí iṣẹ́. ní express road kò yẹ kí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ó máa ṣẹlẹ̀ kò yẹ. tó bá fi ṣẹlẹ̀ ó yẹ kó jẹ́ pé roundabout kan àwọn èèyàn fẹ́ turn àbí traffic light dá wọn dúró tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn pípẹ́ tírélà ń kọ̀ sí problem lójú ọ̀nà kò yẹ kó ṣẹlẹ̀. ẹ máa rọ àwọn tí wọ́n ti sọ ẹ̀mí wọnù látàrí pé nǹkan yìí ti ṣẹlẹ̀ ẹni tó ń rush lọ sí hospital ẹni tí ó kán lẹ́sẹ̀ tán wò pé kán sáré rọ̀ṣẹ́ ẹni tó fẹ́ bímọ tán wò pé kán sáré rọ̀ṣẹ́ àwọn tírélà yìí ti block ọ̀nà táwọn èèyàn wọ̀nyí fẹ́ gbàgbé èèyàn wọn lọ sí hospital tó jẹ́ pé wọ́n sọ ẹ̀mí wọn nù sínú odò.
àjọ tó ń ṣètò ààbò tẹ́ ń pèsè ètò ààbò ó yẹ kí ẹ máa fi ṣìkún òfin mú àwọn tí wọ́n ń páàkì tó ń hùwà ìbàjẹ́ yìí. Àwọn tírélà tó ń sojú ọ̀nà di tírélà park ó yẹ kí ẹ máa fi ṣìkún òfin mú wọn ni. Torí àìmọye ìgbà ni mọ́tò ti sáré sábẹ́ tírélà yìí tó jẹ́ pé dírẹ́fà àtàwọn tó wà nínú ẹ̀ wọ́n sọ ẹ̀mí wọn nù. Irú ẹ̀ ló ṣẹlẹ̀ níjọ́ ní tá a sọ pé àwọn ọmọ wa kan nínú ìyànà yẹn sí tán sọ ẹ̀mí wọn nù. Irú ẹ̀ ló ṣẹlẹ̀, tírélà tán páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ni mọ́tò wọn sáré sábẹ́ ẹ̀. Irú nǹkan báyìí náà ló ṣẹlẹ̀ tí Dagreen tá a fi tó fi dẹni àná àtàwọn bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. State government ọ̀rọ̀ ló délẹ̀ yìí, local government ọ̀rọ̀ ló délẹ̀ yìí o. Tá a bá wá ní àwò àwọn local government náà bóyá wọn ò mọṣẹ́ wọn ń ṣẹ́ ni àbí àwọn state government náà ò fẹ́ dá sí ọ̀rọ̀ yìí, àmọ́ ẹ̀mí ó ti involve ẹ̀mí, àwọn èèyàn ti sọ ẹ̀mí wọn nù lọ́pọ̀lọpọ̀ ní jàǹbá yìí. Ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa dìde sí i. Àbí iṣẹ́ ní commission tí ẹ̀ ń gbà lọ́wọ́ àwọn trailer drivers wọ̀nyí àti àwọn tanker trailer owners. Ẹ jẹ́ sáré bẹ̀rẹ̀ láwọnú Ogun State lọ. Ogun State government and the local government. Àwọn ibi tá a lè cover ní àwọn ibi tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí. Bí a bá ti ń bọ̀ láti Abẹ́òkúta tó bá ti mú wa dé Ìtorí wá sí Ewékòró títí dé òkè lọ́hùn-ún títí dé Pápá. Àwọn trailer driver yìí náà ti sọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀nà di ibi tí wọ́n páàkì trailer sí for no reason. Tá a bá ní ká wọnú pápá yẹn ká máa lọ sí Ìláró road, gbogbo ọ̀nà yẹn títí dé Ìbèṣè ẹ ti jáde ní ọjà ní Ìláró road, ẹ jáde gárèjì ẹ máa lọ ọ̀nà Ìbèṣè, gbogbo ọ̀nà yẹn ó ti di ibi tí wọ́n páàkì trailer sí for no reason. Ogun State government ẹ bá wa dí kẹ bá wa dí gìrì kẹ bá wa dìde sí àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí. Tó bá dàbí pé irọ́ ni ẹ̀yin ẹsẹ̀ ní monitoring team yín lọ bẹ̀ kán lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ kán wá jábọ̀ fún yín. Chairman Ewékòró local government a pè yín ṣàkíyèsí. Ẹ já kúrò lọ́nà Ìbèṣè ká padà wá sí Pápá. Tá a bá ń lọ ọ̀nà Ṣàgámù, gbogbo ibẹ̀ yẹn, gbogbo Pápá yẹn sí ọ̀nà Ṣàgámù náà, trailer park àwọn trailer ni wọ́n ti sọ bẹ̀ náà di trailer park. Ṣé rí pé ẹ̀mí gan òde mọ́ ní Nàìjíríà tá a wà yìí. Safety ara ẹ náà ní òwò náà ló ṣe ètò ààbò ara ẹ. Nǹkan tí wọ́n sọ fún wa indirectly nìyẹn. Ó yẹ ẹ jẹ́ ká padà láti Ṣàgámù ká padà sí Pápá ká máa lọ sọ́nà òkè. Ẹbí ìbá ń ṣe pé wàhálà gan wà nínú ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí, kí ni ìdí tí wọ́n fi ń páàkì ọkọ̀ sí ẹ̀gbẹ̀gbẹ́ títì? Ẹ̀yin agbófinró tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, pàkúté náà dẹ́lẹ̀ fún ẹ̀mí àwọn tó ń lọ tó ń bọ̀ tó ń wa ọkọ̀, torí ọkọ̀ míì lè bàjẹ́
tẹ́yìn ò bá sí ń bẹ̀ láti pé ẹ fẹ́ bá wọn wọ́ lọ sí local government yín àbí lọ sí state secretariat fún ìdí tó fi fẹ́ pa èèyàn sí ibẹ̀ yẹn. Torí tí jàǹbá yìí bá ṣẹlẹ̀ mi ò sọ pé ó ní nǹkan kan compensation kan tí state fẹ́ fún àwọn tó sọ ẹ̀mí wọn nù torí pé negligence of duty wọ́n neglect àwọn tó yẹ kí wọ́n ṣe. Àgbà yẹn lè máa rí táwọn road safety máa ní kinní kan accident happen in some place somewhere we lost the lives of kinní kan. Ẹ má sọ story mọ́, ẹ take action ní àwọn tẹ́ ẹ lè fi prevent accident yìí from happening. Ẹ fi sí ojú ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé àwọn private organization tí àwọn trailer wọ̀nyí ń bá ṣiṣẹ́ wọ́n ní process tí wọ́n ń gbà fi pé àwọn trailer yìí wá ṣiṣẹ́ lọ́dọ̀ wọn. Tíṣẹ́ bá ti kọ kálukú wọn ó ní bí wọ́n ṣe ń kàn sí wọn. Ẹ̀kọ́ tó wá di pé wọ́n kàn sí wọn yìí ṣe bí yáàdí wọn ló yẹ kún wà. Kọ́ má fi ojú ọ̀nà ṣe ibi tí wọ́n máa páàkì sí. Mo mọ̀ pé àwọn mánéjà àwọn tírélà wọ̀nyí àwọn náà mọ process yìí, the owner náà mọ process yìí, gbogbo ẹ̀ the owner lè má mọ tí ń ṣẹlẹ̀ láàrin driver àti mánéjà àti láàrin driver àti ẹni tí àwọn company tó ń bá ṣiṣẹ́ pé driver wọn á ti fi yáàdì ilẹ̀ láti bí 5 hours tí ó bá ti ń bọ̀ láti bí ó ti lọ ṣiṣẹ́ àbí ó lọ jáṣẹ́ nìkan lọ deliver iṣẹ́ kan wọ́n ti má ti ń bọ̀ ẹnu ọ̀nà ibi iléeṣẹ́ yìí náà máa páàkì sí tó yẹ kó jẹ́ pé yáàdì wọn náà máa lọ páàkì sí wọ́n á kọ̀ sí wọ́n á kọ̀ sí problem sí ẹ̀gbẹ́ títì lọ. Bá a bá wọ̀ ọ́ tá a bá ti ń bọ̀ láti Abẹ́òkúta láti pápá tá a bá ti dé Singa. Láti Singa junction lẹ ti máa bẹ̀rẹ̀ sí ní rí trailer títí tẹ máa fi dé Jọjú wọ́n máa páàkì sẹ́gbẹ̀ẹ́ lọ torí kí nìyẹn. Torí pé wọ́n fẹ́ lóòdù kọ́ nìyẹn. Àwọn tó ń lòdù táǹkì omi àǹkó. Ó yẹ kí àjọ kan wà kó máa mọ́nítọ̀ àwọn èèyàn wọ̀nyí. Títí láti Singa tí mo dárúkọ yẹn títí tẹ máa fi dé Sango lẹ máa fi rí àwọn tírélà kan páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀gbẹ́ ọ̀nà lọ for what reason? Tá a bá wá wọ̀ ọ́ láti Sango road pa ń lọ sọ́nà Òjòkó. Tẹ máa fi dé kí lorúkọ bíi ti ń jẹ́ Intabo àbí Gasline lẹ máa fi rí tí tírọ̀kì tò lọ sẹ́gbẹ̀ẹ́gbẹ́ títì. Ẹ̀mí àwọn èèyàn tí ń wa mọ́tò tó ń wa ọ̀kadà tó ń wa kẹ̀kẹ́ márúwá lọ òde. Torí gbà míì tẹ́yìn ti páàkì tán mọ̀ pé páàkì ni wọ́n á sáré wá bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kú látàrí ìṣẹ̀lẹ̀ báyìí. Ẹ jẹ́ á padà láti Ìjókòó road ká padà sí Sango. Tá a bá fi mú ìrìn yẹn láti Sango tó fi dé Jọjú roundabout lókè lọ́hùn-ún. Gbogbo ibẹ̀ yẹn ni àwọn tírélà ti sọ di car park wọn. Ẹ bá dàbí ẹ̀rọ ẹja mi o. Secure life and properties ní nǹkan tá à ń sọ fún ẹ̀yin gómìnà yìí tó bá ti wá di pé àwọn ọmọ ìlú wọ́n sọ ẹ̀mí wọn nù ṣe tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn o. Ó yá ẹ jẹ́ ká máa bọ̀ nígbà tá a ti dé Ẹ̀jọ́jú yẹn ẹ jẹ́ ká fò ká skip ká dé ojú òré láti ojú òré Ọ̀tà títí tá a máa fi dé ìyànà Ìyẹ́sí àbí the bells ní Ọ̀tà ńbẹ̀ yẹn.
àwọn tírélà náà ti sọ ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀nà di car park trailer park wọn. àwọn kan tiẹ̀ ní yáàdì ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀ òsì báyìí. àwọn ìyẹn maintain champion wọn o. ẹ bá bára wọn tó ṣe ẹ̀já sọ pé wọ́n ṣe o. àwọn tó kù díẹ̀ káàtó ńlá ń sọ. àwọn tá a dẹ̀ sọ pé wọ́n ṣe yìí ká tó débi ìjú tá a bá ti kọjá ìjú síwájú làwọn yẹn wà lẹ́gbẹ̀ẹ́ òsì yìí. wọ́n maintain stand ara wọn. ẹ ní rí tírélà wọn ẹni a ò ní títì. ẹ bá wa sọ fún wọn kán keep it on kán máa ṣe kán dẹ̀ máa maintain ẹ̀. àmọ́ àwọn tó kù tí wọ́n tí ì ṣe tó yẹ kí wọ́n ṣe ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin ìjọba ẹ̀yin ẹ ṣe tó yẹ kí ẹ̀yin ṣe láti fi dẹ́kun jàǹbá ọkọ̀ tó ń ṣẹlẹ̀ yìí tí ó mú ẹ̀mí kúkúrú ẹ̀mí gígùn ẹ̀mí ọkùnrin ẹ̀mí obìnrin lọ tẹ̀mí ọmọdé àtẹ̀mí àgbàlagbà. tá a bá ti wá dé láti tá a bá ní à ń lọ sí ọ̀nà Àtàn ẹ̀já kọjá Àtàn gbogbo òjú yẹn ọ̀rọ̀ ẹ̀jú àti sọ̀rọ̀ òjú lénìí nǹkan táwọn trailer driver ń wà lórí bíríìjì ìjú yẹn kù díẹ̀ káàtó ẹ̀yin ìjọba àmọ́ tẹ́ ẹ bá lè ṣe síbẹ̀ yẹn ọ̀dọ́ àti gbọ́ pọ́n ní ẹ fẹ́ ṣọ̀nà Ṣàngó sí Ìdíròkò ẹ dákun ọ̀nà yẹn kéré púpọ̀ ẹ jẹ́ kí bíríìjì yẹn tún fẹ̀ ju eléyìí tó wà níbẹ̀ yẹn lọ tó bá possible kẹ́ ẹ ṣe bíríìjì yẹn ní 4 lane or 6 lane fún ìgbáyé gbádùn àwọn ọmọ ènìyàn. àárọ̀ ìyálà ọ̀rọ̀ yìí ni tírélà méjì tán collide lórí bíríìjì yẹn tí wọ́n dá go slow sílẹ̀ láti àárọ̀ ní àwọn èèyàn tí wà ń bẹ̀ tó ń fẹsẹ̀ rìn lọ ibi tó yẹ kí mọ́tò àbí ọ̀kadà máa gbé ní 100 naira 500 ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé eléyìí ti di ìnira fún àwọn èèyàn tí wọ́n ń gba ọ̀nà yìí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ dábọ̀ àwọn tí ọ̀rọ̀ bá kàn ẹ bá wa attend sí ibẹ̀ yẹn torí wọn ì tí ì ṣe nǹkan kan bẹ̀ yẹn jọ. láti ìjú yẹn náà dé Àtàn tírélà náà máa ń páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún sẹ́gbẹ̀ẹ́ òsì ẹ jẹ́ kí wọ́n kúrò lójú títì pátápátá. àtẹlẹ́yìí tó fẹ́ já ẹrù àtẹlẹ́yìí tó bàjẹ́ ẹ dákun ẹ bá wa wọ́ wọn kúrò lọ́nà tẹ́ ẹ bá lè sanction wọn ẹ bá wa wọ́ wọn kúrò lọ́nà. ó yẹ kí express road free ni kò yẹ kó sí ìdíwọ́ àbí ìdènà kankan ní ojú títì wọ̀nyí. tó bá ti wá mú pé à ń lọ sí ọ̀nà àgbárá ẹ jẹ́ ká mú láti ó kù díẹ̀ ká dé estate Opic estate láti Opic estate títí dé àgbárá junction tírélà máa ń páàkì káàkiri ní sí ẹ̀gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì àti ẹ mọ̀ pé àwọn kan máa ń bàjẹ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tí ò lè bàjẹ́ kódà ẹ̀mí èèyàn gan máa ń mọ tí mò ń wí jẹ́ kí a máa ṣe tó tọ́ àti eléyìí tó yẹ jẹ́ fi signage sí táwọn tí ń bọ̀ lẹ́yìn tètè mọ̀ pé ọkọ̀ yìí ti bàjẹ́ àbí àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe pọ̀ àwọn míì àá tu koríko wọn á gbé sọ́nà lọ táwọn ọkọ̀ tó ń bọ̀ lẹ́yìn àti mọ̀ pé ọkọ̀ yìí ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tírélà wọ̀nyí ẹ̀yìn road safety iná tí wọ́n ń gbé sí ojú tó ń gbé sí iwájú wọn full light nìkọ́kọ́ mọ́ o wọ́n ti ń attach àwọn ọ̀nà kọ̀ọ̀kan mọ́ tó yẹ pé tó bá tàn án sí ọ̀ọ́kán a máa rí máìlì méjì eléyìí náà ṣeé ṣe kí accident ṣẹlẹ̀ ẹni tí ò perfect tàbí ẹni tí ò tí ì máa wa mọ́tò dáadáa tó yẹ kí mọ́tò ọ̀sán ló ń wà tó wá ń jàjà ń wa alẹ́ díẹ̀díẹ̀ tẹ́ ẹ tan rú nọ́mbà yìí sí lójú kílẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ ó máa kóná ni o tó bá dẹ̀ ti kóná ẹ ti pa ẹni ẹlẹ́ni sáyé nìyẹn pollution máa ṣẹlẹ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ̀yin road safety ẹ̀yin state governor ẹ̀yin local government chairman ẹ dákun ẹ tẹ́ńbù ọ̀rọ̀ yìí fún governor ẹ tébù àwọn ọ̀rọ̀ yìí fún governor ẹ̀yin FRSC ẹ náà ẹ tébù àwọn ọ̀rọ̀ yìí fún governor láṣẹ láti tún pa àṣẹ tó tún ju àṣẹ lọ. ẹ
ẹ̀mí èèyàn ká lè secure ẹ̀mí àwọn èèyàn ńlá ń sọ lórí ètò yìí. tá a bá tún ní láti lùsádà ká wọ inú ìgbésà lọ àwọn tírélà dírẹ́fà yìí ti ń páàkì sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì bóyá nítorí àwọn kọ́ńpìnì tó wà ní gbogbo agbègbè tá a dákọ̀ wọ̀nyí ni ló jẹ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ àmọ́ kò sí nǹkan tó bá àdìtẹ́yìn ẹ̀yin trailer owners tẹ́ ẹ bá ní páàkì kan tó ti máa pè yín kò sí àsìkò tó pẹ́ jù kò dẹ̀ sí eléyìí tó kéré jù tí ẹrù bá ti wà tẹ́ ẹ fẹ́ kó omi ni ẹ fẹ́ kó ata ni ẹ fẹ́ kó irú ni tó bá ti pè yín pé ẹ máa bọ̀ níbi tẹ́ ẹ ti fẹ́ load ẹ gbéra níbi àdìyín wọ́n máa calculate gbogbo ẹ̀ mọ́ra wọn nígbà tá a bá follow due process àásọ ẹ̀mí wa nù àásọ ẹ̀mí àwọn èèyàn nù ẹ̀mí tẹ́ ẹ sì rí yìí bó bá ti pin ó pin nìyẹn ó pin nìyẹn o. lùsádà asọ́dítì lùsádà dé ìgbẹ́sà tírélà náà máa ń páàkì sẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ọ̀nà yìí ẹ̀yin ìjọba ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa ṣiṣẹ́ lórí àwọn ọ̀nà tá a sọ yìí a mẹ́nu dúró ní àwọn location tá à ń dá ọkọ̀. ẹ̀yin trailer driver ẹ̀yin ló kù sí lọ́dọ̀ báyìí. ẹ̀yin trailer driver ìwà ọmọlúàbí ni kẹ́ ẹ máa portrait òun ni kẹ́ ẹ máa wù níwà ńgbà tẹ́ ẹ bá wà ní steering. ẹ má máa hùwà pé ta ni ó mú mi ta ni ó bí mi tí n bá ṣe é. ẹ má rí ara yín bí small god ẹ má rí ara yín bí ọlọ́run kékeré ní steering. ẹ má fojú kéré àwọn ọlọ́kadà pẹ̀lú àwọn oníkẹ̀kẹ́ márúwá tẹ́ ẹ bá rí wọn lójú ọ̀nà ẹ fún wọn ní ọ̀wọ̀ tí wọn kẹ́ ẹ sì fún wọn ní àpọ́nlé eléyìí tó yẹ. ẹ má rí onímọ́tò bíi pé kò jẹ́ nǹkan kan. Overtaking is allowed. Mọ tí oníkàlùkù wa ń kọjú lọ ṣe tá a bá ń overtake. Ẹ̀yin tẹ́ ẹ ń overtake náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ̀yin gan pàápàá. Ẹ má sáré àsápajúdé pẹ̀lú tírélà ẹ̀yin ẹ má fi tírélà sá eré àsápajúdé ẹ má sáré ìta ni ó mú mi. Gbogbo iṣẹ́ tá a bá ń ṣe mọ̀ sọ́lẹ̀ kan àlùbáríkà ni ẹja máa tọrọ tálùbáríkà bá ti gun orí iṣẹ́ èèyàn kódà kẹ́ ẹ ṣe one trip tálùbáríkà bá gun orí ẹ̀ ájùdẹ́ni tó ń ṣe girigiri tó ṣe 30 trip lọ mo sọ bẹ́ẹ̀ fún yín. àbẹ́yìn ọmọ pàwọn kan á kó 30,000 dání wọ́n á dẹ̀ máa fi ṣe nǹkan mèremère. bẹ́ẹ̀ àwọn kan á kó 150,000 dání wọn ò sì ní mọ tán fi ṣe lavishly normal náà gbẹ̀yìn. àlùbáríkà tí ń gorí owó yìí òun là ń tọrọ ní ẹja máa tọrọ. ẹ má sáré àsápajúdé lójú ọ̀nà. ẹ̀yin tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́yìn náà ò sọ̀rọ̀ ó possible kẹ́yìn náà jẹ́ victims wọn ní ọjọ́ kan. èmi ti ń wa mọ́tò lọ lórí odò òjú tó jẹ́ pé ọ̀rẹ́ mi gangan ọ̀rẹ́ mi lẹ́ni tó ń wa driver lẹ́ni tó ń wa trailer yìí tí mo fẹ́ jáde lẹ́yìn mọ́tò kan tó yẹ kó fèsì mi bẹ́ẹ̀ ni mo dáwọ́ padà ní. àmọ́ òun ò rí mi mọ́tò lòun rí. ìgbà tá a débi tá a ti máa ń pàdé mo wá lọ bá pé ọ̀rẹ́ irú mọ́tò wo ló wá wà fún mi lọ́jọ́ tó wá jọjọ́ léyá ó fẹ́ pa mí dànù ni. ó ní níbo mo ní lórí ní ìjú love láti ìjú lọ sọ́nà pa ń lọ sí ọ̀nà àtàn. àwọn ní ọ̀rẹ́ má bínú òun ò mọ̀ pé wọ̀ ni bí ó ṣe ní mọ̀ pẹ́yìn nígbà tó bá ṣẹlẹ̀ tán ni ó tó mọ̀ pẹ́yìn ni. ṣebí tóun gan bá rojú ráyè àti dúró láti mọ̀ pẹ́yìn ni. ẹ
máa wá wò ó wá ń bẹ̀ mí ṣé ẹ̀bẹ̀ ni tá a fẹ́ jẹ tẹ́sẹ̀ bá ti kán àbí tí apá bá ti jádànù ṣé tí má bínú yẹn ló máa restore gbogbo àwọn nǹkan yẹn síbẹ̀. ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fún ẹ̀mí ara wa o. ẹ má jẹ́ a máa sáré àsápajúdé bá a bá ti wà lójú pópó tá a bá ti wà lójú títì. torí tí ó bá padà ṣẹlẹ̀ tán trailer driver ìwọ́gun ò ní dúró ò ní dúró sí agbègbè tó ti gbé ṣẹlẹ̀ ò ní tẹ́rù tó ń dúró sílé dúró sóko. àgàgà tó bá tún wá jẹ́ ìwọ tí wọ́n mọ̀ òmìnira ò máa ní láti kó ẹrù ẹ kúrò ní agbègbè tó ń gbé nìyẹn. ìwọ náà wá wo nǹkan tó wà involve business ìyàwó ẹ wà involve school wà involve iṣẹ́ tí ìwọ náà ń ṣe wà involve ẹ ṣe lọ start afresh níbi tẹ́ ẹ bá lọ ni. tó bá wá jẹ́ pé ibi tó ti ṣẹlẹ̀ yẹn ni ìwọ kọ́ ilé ẹ̀ sí ń kọ́ tó ti kọ́kọ́ mọ̀ pé lágbájá ni tó ń lọ ilé ẹ̀ àwọn tára ń kan. ẹ mọ̀ pé ìyàwó orú èèyàn bẹ́ẹ̀ yìí ò secure àtàwọn ọmọ ẹ̀ náà ò save. àwọn tára ń kan wọ́n ti sọ àwọn èèyàn wọn nù. tó bá jẹ́ odindi ògo òdílé kan lẹ́pa tí wọ́n fẹ́ tó ń jẹ́ ń bọ̀ láti abroad tó fẹ́ lọ kí àwọn fámílì ẹ̀ lábúlé ní trailer tiẹ̀ wá lọ padà nù àbí trailer park yín wà níbẹ̀ tó dẹ̀ yẹ pé ẹni tó ń ṣayé fáwọn èèyàn ni tó jẹ́ pé èèyàn kan tó yẹ pé owó kan la kì í ná kò mọ́ ẹ wá sọ ẹ̀mí ẹ̀ nù lójijì ẹ̀yin náà máa sọ ń tẹ́ ẹ nínú kò sí rọ́ńbẹ̀. ẹ̀yin local government ó kàn yín o. ara àwọn ọ̀nà tí ẹ̀yin náà lè fi generate owó sí àpò yín làwọn eléyìí. ọ̀nà tẹ́lẹ̀ máa fi generate owó sí àpò ara yín náà láti kà á lẹ̀ yìí. Arrest àwọn violators àwọn tó bá ń violate òfin ojú pópó ẹ arrest wọn náà ẹ tó trailer wọn àbí truck wọn lọ sí secretariat yín náà ẹ wọ́ trailer wọn àbí truck wọn ẹ wọ́ lọ sí yàdí yín ẹ fine wọn kàn san àrágbá yamuyamu owó. nígbà tó ẹ bá bìlì wọn lówó tán lè san jìónà àwọn gan máa pè wọ́n ṣàkíyèsí mánéjà wọn náà máa fà wọ́n létí mọ́ra. lọ́kàn tèmi èmi rí pé wọ́n dẹ tàkúté lẹ̀ nínà fún ẹ̀mí àwọn èèyàn. èmi rí pé plan jàǹbá ẹ̀wọ̀n plan jàǹbá yìí ni fún àwọn èèyàn ni nígbà tó bá di pé ẹ̀mí àwọn èèyàn sọnù lórí pé accident in between trailer and cars trailer and cars jeep marwa àtàwọn tó kù tó gbé tí wọ́n fẹ́ overtake yín ẹ̀yin náà máa sáré ẹ̀ máa yíwọ́ mọ́ wọn ni for what reason ẹ má jẹ́ orí báyìí. àwọn káàsì náà ní mission bẹ́yìn ṣe ní mission làwọn náà ní mission tiwọn. ẹ̀yin local government ẹni power pass power tí power bá pass power tí agbára local government ò bá ká ẹ forward rẹ̀ sí state náà ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ yìí.
ẹ̀yin tí ẹ bá súnmọ́ àwọn tó wà nípò agbára, ẹ súnmọ́ gọ́vnà Sanwó-Olú ni, ẹ súnmọ́ gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ni, ẹ pè wọ́n sí àkíyèsí. Kí state rí nírí responsibility àwọn gbà tí power party pass power lọ́dọ̀ local government chairman, kí state rí ní responsibility tàwọn láti secure lives and properties. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin náà ẹ má dákẹ́ o. Àwọn ọmọ yín náà ń sọ ẹ̀mí wọn nù yìí. Àwọn tẹ́ ń ṣàkóso lé lórí náà ń pàdánù ẹ̀mí wọn sí ara sí jàǹbá tí ẹ̀yin náà lè sọ sí pé gọ́vnà a fẹ́ kí tírélà máa páàkì sẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ sọ́ di àbá ní o ẹ̀ sọ́dọ̀fin. Ṣòwòṣòwò tó bá fẹ́ ṣòro òwò yìí kó mọ̀ póun gbọ́dọ̀ ní àwọn tó yẹ ká ní. Tó o bá ti lè ní ilẹ̀ àbí yáàdì tí àwọn truck lè máa páàkì sí, má wọnú bísínẹ̀sì yóò ọmọdé ò débẹ̀. Governors, the two governors, secure the life of your citizen. Secure the life of those you are governing from untimely death. Secure life àti property wọn lọ́wọ́ àwọn trailer driver. Àti trailer driver, tank driver, and the owner. Àníri jù báyìí lọ lórí ètò tèmi. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin tá a jọ wà lórí ètò yìí. A sì ń fèyí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ wa o. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí wọ́n sọ pé àwọn ti gbọ́ wa tipẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ màá mi Mrs. Ayọ̀rìndé. Wọ́n rí mi jò ní wọ́n ní Akọ́lá kí ló dé, ó ti tójọ́ mẹ́ta tá a rí program ẹ wò. Mo sọ fún wọn pé àlàáfíà ni. Àwọn olólùfẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ń kàn sí wa, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o. Àwọn tó ní pásítọ̀ làwọn fẹ́ rí, àwọn fẹ́ wo ti pásítọ̀ yín yẹn, ṣe sì ń ṣe ti pásítọ̀ yẹn ṣá, bó là ń ṣe ló jẹ́ àjù ti pásítọ̀ síta fún yín. Àwọn tó ní ti lọ́balọ́ba làwọn fẹ́ àjù ti lọ́balọ́ba fún wọn, á sì ju tàwọn lọ́balọ́ba náà láìpẹ́. Àwọn ti kábíyèsí nìyẹn. Àwọn tó ní Uncle Sebastian kọ́ ń bọ̀ lọ, Uncle Sebastian travel lọ, ẹ má wọ́rí, Uncle Sebastian ń bọ̀ lọ́nà. Àwọn tó ní dìlọ́ ń kọ́, dìlọ́ ò lọ bìkan, àlàáfíà ní dìlọ́ wà. Àwọn ti grandpa àtọmọ grandpa náà ń bọ̀ lọ́nà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tá a jọ ṣètò tèní tí ó jẹ́ ó dùn tí gbọ́ngbọ́n kàn sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo.
ẹni ládùn lọ ọlọ́run dákun lànà o máwọn ẹni máa là láyé o. Gbogbo èèyàn tó ń lọ sí akẹ́ ẹ bá mi kí wọn lákẹ́, tó ń lọ sóko ẹ bá mi kí wọn lóko, ẹ bá mi kí ọmọ ìlú, ẹ bá mi kí gbogbo àwọn olólùfẹ́ wa o, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o. A ò ní gbọ́ròyìn burúkú lórí ara wa lágbára Ọlọ́run ọba. Àṣeyè ìtálákàn ń ṣepo là máa ṣe o. A ò ní sọ ẹ̀mí wa nù lójijì sáwọn jàǹbá tá a kà á lẹ̀ wọ̀nyí. Ẹni tó fi ń ṣe ẹyẹ o, ẹni tí wọ́n ti rí, ẹni tí wọ́n ti rí o. Mo kí bá mi, mo kí ìyá mi. Wọ́n bá rí wọn máa padà. Ọlọ́run àlàáfíà tó péye bá ń jogún ẹ̀ fún bàbá mi. Láti jọ òun lè ní. Mo sì tún kí ìyá mi dáadáa. Mrs. Ajala. She's a good mother. Obìnrin tó ń dúró tọkọ ẹ̀ ní. Ẹni láyé tó ṣe dá. Ọlọ́run má pa fún mi báyìí. Ló dá lábí alátẹ. Kó jẹ́ ó túbọ̀ jẹun ọmọ. Wọ́n fà mọ́. Ọlọ́run fẹ́ kẹ́yẹ dá. Akọjá iṣẹ́. Kó má fojú sunkún ọmọ, kó má fojú sunkún ọkọ. Ọgbọ́n orí ẹ nìkan. Màmá yìí dúró ti bá mi. Ìbọ̀lá. Ó dúró ti bá mi ńgbà tó dùn, ó sì tún dúró tì wọ́n ńgbà tó le. Olówó ayé lè tẹ̀lé. Èmi ló tún dìde yìí, máa mi ò fi bá mi lẹ̀. Ọlọ́run bá mi fún bá mi ní àlàáfíà tó péye. Ẹ jẹ́ máa fi yẹn kí bá mi Ṣórunkẹ́. Ojú rẹ̀ tó wọ̀, ojú ẹni bọ̀dì láà, ó pé mi kí n bẹ̀. Ẹ jẹ́ máa kí bá mi Síkírù láyè Ṣórunkẹ́. Èèyàn lè lé mi dá. Wọ́n ní àwọn máa ń gbádùn mi dáadáa. Ó lé mi jù. Bàbá yìí akàndédé pè mí ní a send message. Nígbà tí n bá tiẹ̀ mọ̀ pé mo sì yẹn exist lókè pẹ̀. Ilé kan tó lè gbà mí o. Ẹ jẹ́ máa fi eléyìí kí àwọn èèyàn wá. Mrs. Arógundádé. Múyìbá àti Arógundádé ó ṣòkú bàbẹ́, ó ṣòkú bàbẹ́. Ẹ̀yin bàbá dá àádùn. Ọmọ rere àgbẹ̀yìn àwa náà lágbára Ọlọ́run ọba Elédùmarè. Ẹ jẹ́ kí Noah ọ̀rẹ́ mi dáadáa nìyẹn. Òun náà ń ṣèyàwó. Lágbára Ọlọ́run ọba ìyàwó ò ní mẹ́ni o. Ọlọ́run tó bá wo tẹ̀sẹ̀ mi wà fáyé lè mọ́. Ìyàwó ábísùn ábíwàlẹ̀. Ábí ọkùnrin, ábí obìnrin, lẹ́ẹ̀mejì, lẹ́ẹ̀mẹ́ta, lẹ́ẹ̀mẹ́rin, lẹ́ẹ̀márùn-ún. Ṣebí epo ń bẹ ẹ̀wà náà sì wà. Ọba aláàánú. Ẹ jẹ́ máa kí Dúpẹ́. Ọ̀rẹ́ mi dáadáa, àbúrò mi náà sì tún ni. Ẹ̀gbọ́n ìyàwó nìyẹn. Àbúrò òun náà ṣèyàwó láìpẹ́ yìí, Tẹ́níọlá Kọ́lé Oṣó. Ọlọ́run á fèrè sí ìgbéyàwó yìí. Ọmọ alálùbáríkà lọ́lọ́run ọba yóò pèsè fún ẹ̀yin náà. Ẹ ò ní bí àbíkú lọ́mọ àbíyè ilẹ̀ ó máa bí o. Ẹ ní bí ìbíkúbí inú ọmọ. Happy married life, my sister. Lórí ọ̀rọ̀ ayé mi ṣàánú, àánú rẹ̀ jẹ́ ju òògùn lọ. Àǹtí mi Múyìbá ní kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá yẹ́ wọn sí. Tẹ́ ẹ wá láti Ìyẹ́sí, tẹ́ ẹ wá yẹ́ wọn sí. Tẹ́ ẹ wá láti Oṣòdì, tẹ́ ẹ wá gbárùkù tì wọ́n. Ní ìdílé ìyá àti bàbá. Ọmọdé máa tún fẹ́ lẹ́yìn sọ fún yín pé bá mi àwọn náà fẹ́ sìnkú àná. Ewu orí òbí mi o. Bá mi Ọlọ́run ní Ṣọlá. Ó yẹ kájọ wà ń bẹ̀ ni. Àwọn dákúndákọ̀ àgbáyé. Bàbá Bọ́lá ni mò ń sọ o. Fún mi kí n kéde rẹ̀ fáyé. Bẹ́ẹ̀ ni. Wọ́n àti pé ó ní ìjẹ́jọ́ tó bí. Lórí ètò àwọn tá a jọ wà ń bì máa kí wọn pápápá torí àkókò tí ń lọ. Ibi aláàánú mi wà láyé. Mo kí ibi Wizzy photograph. Bẹ́yìn bá fẹ́ ya fọ́tò. Ẹ̀yin ẹ máa lọ sí ojú òré Ọ̀tà. Ní Sínátù Plaza. Tẹ́ ẹ bá ti débẹ̀, ẹ ti máa rí signboard ibi Wizzy photograph. Ṣé ìgbéyàwó lẹ́yìn fẹ́ ṣe ni? Àbí ẹ fẹ́ kó mọ jáde? Àbí ẹ fẹ́ ṣe photoshoot? Ẹ̀yin ẹ kàn sí Ibrahim ibi Wizzy.
àbá yín ṣe tó jẹ́ pé inú yín á dùn jù yín lọ. Lọ́bà laundry and dry cleaning service a sì ń function o. ẹni láyé tó ṣe dá. Àwọn function tẹ́ ẹ bá fẹ́ kábà yín fọṣọ ká sì bá yín lọ́ṣọ. ilẹ̀kẹ̀. Tẹ́ ẹ bá débẹ̀ ẹ máa bá Lọ́ládé ń bẹ̀. Ọlọ́run. Kabirat Lọ́ládé. akọjá iṣẹ́. Òun ni madam manager tó ń manage lọ́wọ́lọ́wọ́ báyìí. bórí ẹnìkan àánú yẹn ṣàmùbèrè. Adùkẹ́ Gold. ìbọ̀lá àánú yẹn. Adùkẹ́ Gold. ilẹ̀ Kí lẹ̀yin fẹ́ rà? iṣu. Ẹ fẹ́ ra jewelry ni. Ẹ fẹ́ ra bàtà. ayáwúsá. Àbáṣọ lẹ̀yin need. ṣíjú àánú ẹ̀ wò. Àbáyà. Gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Adùkẹ́ Gold. Ẹ̀yẹ patronize wọn. Wọ́n wà ní The Bells. Tẹ́ ẹ bá nídìí ẹ̀ pè mí. ìgbà tí wọ́n fi ṣe ìwé. Confidence app. Confidence apps. Àwọn tó ń ṣonígbọ̀wọ́ wa nìyẹn. Àwọn èèyàn ń gbárùkù tì á. jókè wá máa. Wọ́n ní oògùn diabetes lẹ́yìn ní ìdí ní. Ẹ̀yin ẹ kàn sí wọn, ẹ kàn sí èmi á bá yín kàn sí Confidence apps. Ṣé ẹ fẹ́ máa ginger ni ẹ fẹ́ máa swagger? Ìyẹn náà wà nílẹ̀. Ẹ fẹ́ control blood pressure yín? Ìyẹn náà wà nílẹ̀. Oògùn jẹ̀dí lẹ́yìn ní ìdí ní tó jẹ́ ti ìbílẹ̀ tó fi ewé àtegbò ṣe. Ẹ̀yin ẹ kàn sí èmi. Ẹ máa rí oògùn Confidence app gbà. Mọ́mí Ayọ̀mídé wà lórí ètò yìí. Màmá show la máa ń pè wọ́n. Sọ́ni mú wọn wá sí mi lórí. Ọlọ́run á gbàdúrà gbogbo wa. A ní báráyé fọwọ́ tì í. Àṣeyẹ ìdálákàn ń ṣepo ńlá máa ṣe o. A ní ṣìṣe lágbára Ọlọ́run ọbẹ̀ Elédùmarè. nínú lílo àníran ṣùgbọ́n dé àánú rẹ̀ tóbi ẹ̀ṣẹ̀ mi lọ́bàbọ̀ àánú rẹ̀ tóbi ẹ̀ṣẹ̀ mi ìkẹ́ rẹ̀ ṣàní ìwọ̀n wa sẹ́ni tó lè tẹ̀mí àfiwọ́ ọba aláàánú ni mo mọ̀ ẹ́ sí ṣàánú ẹrú ẹ tí ó lè tẹ́wọ́. Tó lórí ètò tèmi àníríì jù báyìí lọ lórí ètò tèmi Àjàlá Kọ́láwọlé Àjàlá lórúkọ tèmi títí ọjọ́ míì dátún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí. Èmi ọmọ yín náà ní o. Ikú ò ní pa mí, ikú ò ní pa ẹ̀yin. Àjọ ríra bára wa ṣe, a máa ríre bára wa ṣe, àní ṣọ́kú o, àní ṣìṣe. Lílọ bíbọ̀ wa àlọ́re ìbọ̀re náà ni ó máa jẹ́ àní ṣìrìn lágbára Ọlọ́run. Títí ọjọ́ mi ìta láǹfààní láti pàdé ara wa. Kọ́láwọlé Àjàlá ló kọ mi, mo sign out. Ìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó. Àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó. Máa là ó di dandan máa là àló. Máa ló ń tẹ́gbẹ́ mi ni o. Àfàìlà ọjọ́ bọ́jọ́ bá là máa là ó.